kú dédé àsìkò yìí o. Ọ̀rọ̀ kan ló mọ̀ ṣẹlẹ̀ àmọ̀ sí ń fà lọ́wọ́lọ́wọ́ mo ní kí n gbọ́ èrò ọkàn ti yín. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ ilé o. Tọ̀ ṣebí olóyè Agbábíàká ni. Ó bá di ọjọ́ tá à ń wí. Gbajúmọ̀ ni wọ́n, èèyàn ńlá ni wọ́n, èèyàn pàtàkì. Ọ̀rẹ́ wọn bá sì fìwé pè wọ́n fún ìpàdé àpèjẹ kan. Bíi tí ẹ̀yìn ìbò máa ń pè ní pàtí ni wọ́n pè wọ́n fún àwẹ̀jẹwẹ̀mu pé kí wọ́n wá gbogbo àwọn ọ̀tọ̀kùlú àwọn èèyàn ńláńlá àwọn olówó wọn fẹ́ ṣe ìpàdé àwẹ̀jẹwẹ̀mu nílé ìkan lára wọn ní olóyè Agbábíàká. Bó ti wá di ọjọ́ tí ayẹyẹ yìí jẹ́ gangan ó ti múra. Nígbà wá múra tán ló wá ní pé kò mọ̀ dáa kí òun mọ̀ dárín kẹ̀ bó lòun ó ti wá dá lọ sí irú ìpàdé àpèjẹ yìí ó yẹ kó mú yàn kan dání. Àmọ́ àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ wọ́n rìnrìn àjò wọn ò sí nílé ní àsìkò tí à ń sọ̀rọ̀ yìí. N ló bá wà wò pé kì í mọ̀ ìburúburú kó mọ́ kúyàn kan mọ́yàn ló bá ké sí Àmọ̀wó. Àmọ̀wó jẹ́ ìkan lára àwọn ẹrú tí ń gbé inú ilé rẹ̀ yan àwọn tí máa ń ràn lọ́wọ́ láàrin inú ilé. Kí ni iṣẹ́ tí Àmọ̀wó máa ń ṣe inú ilé? Àmọ̀wó ni máa ń fọ gbogbo nǹkan káàkiri ilé. Tó bá ti fọ gbogbo ohun tó dọ̀tí inú ilé tán yóò tún gé gbogbo òdòdó tí ń bẹ inú ilé. Òun ló máa ń jẹ́ kí àyíká ó mọ́ tónítóní. Tọ̀ bàbá bá ṣàké pé Àmọ̀wó náà dùn wò lójú. Àmọ̀wó ó yá jájọ rìnrìn àjò kan o. Ǹjẹ́ o mọ ọ̀rẹ́ mi olóyè ó ń ṣe ìnáwó gbogbo wa ni wọ́n sì fi pípé kí a lọ síbẹ̀ mo sì fẹ́ kájọ débẹ̀ ni. Làmọ́ bá wò pé bó o ní tòun ti jẹ́ tábà mọ̀ débẹ̀ olóyè ẹ mọ̀ dọ̀tí mi ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé ẹrú lásán ni mo mọ̀ jẹ́ ojú ó tì mí ń rò pé mo fẹ́ tẹ̀lé yín. Ní olóyè Agbábíàká bá ní àmọ́ mọ̀ ṣèlérí fún ọgbà náà pé ó yá o tí n bá mú ọ débẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé ẹrú mi ló jẹ́ ń sọ fún gbogbo ọmọ mi ló jẹ́ ló bá ní tó bá ti jẹ́ pé bí ẹ ti sọ pé yóò rí nù ó dáa kájọ lọ. Ní olóyè Agbábíàká bá wọlé ó bọ́ síbi tẹ̀lé àpótí ìkan nínú àwọn ọmọ rẹ̀ tí yóò jẹ́ ọkùnrin tó jẹ́ pé déédéé kan náà ni òun àti Àmọ̀wó jọ jẹ́ ló bá máa sọ jáde aṣọ tó dùn wò ló bá bù sára. Àmọ̀wó náà bá dùn rí lójú wọ́n bá ṣàjọ lọ sí ibi ìpàdé tá à ń sọ yìí níbi àwẹ̀jẹwẹ̀mu. Nígbà wọ́n sì dán lóòótọ́ bí olóyè Agbábíàká ti ṣèlérí fún bó ti débẹ̀ tí wọ́n ní àìkáàbọ̀ àtàwá ní eléyìí èmi ò mọ̀ rí pẹ̀lú yín rí ọmọ mi kan tí ò sí ní ilé ní àtijọ́ ìní. Wọ́n ṣàdé bẹ́ẹ̀ kálukú bẹ̀rẹ̀ sí àwẹ̀jẹwẹ̀mu bẹ̀rẹ̀ sí lọ gbogbo àwọn olóyè wọ́n jókòó wọ́n ń sọ̀rọ̀ bí nǹkan ó ti dá bí ó sì tẹ̀síwájú wọ́n ń jẹun wọ́n mu gbogbo fàájì ń sàn lọ. Ní olóyè Agbábíàká wá wo àyíká pé ọmọkùnrin yìí dà ó wà wò pé Àmọ̀wó mọ̀ sọ ọmọ dáadáa kẹ ó ti darapọ̀ pẹ̀lú àwọn ọmọ olówó tó kù wọ́n ti jọ ń kọ́mọ lùbọ́ wọ́n ti yéra wọn wọ́n ti ń ṣeré níbì kan bí wọ́n ti ń ṣe fàájì lọ tí àwẹ̀jẹwẹ̀mu ti wọra tán. Nìkan lára àwọn ẹrú tí wọ́n ń gbọ́ oúnjẹ fún wọn níbi àwẹ̀jẹwẹ̀mu yìí ló bá wá bá olóyè Agbábíàká ló fọwọ́ tọ́ léjìká pé olóyè ọmọkùnrin tẹ́ ẹ mọ̀jọ wáyé ó mọ̀ ní àrà kan tí ń dá lọ́wọ́lọ́wọ́ nínú ilé ìdáná. Ló bá ní àrà kí ni ń dá ó ní gbogbo odó tá a fi gúnyán ńṣe ní họ odó ìmọ̀ ńlá ní ń fọwọ́ họ gbogbo ohun tó kù tó gan mọ́ odó àti ọmọ odó ní ha jẹ ní ilé ìdáná. Ọ̀rọ̀ ó dá ìtìjú sí ara olóyè Agbábíàká tóun tó yẹn ló bá dáhùn ló bá ní kì í mọ́ ìsọmọ ọ̀hún ẹrú lásán mọ̀ ni tóun mú dání pé ká sọ́dọ̀ ọmọ. Nígbà wọn sàmúdé wájú olóyè Agbábíàká bí tí gbogbo àwọn èèyàn jókòó sí tí wọ́n ti ń ṣe fàájì tí wọ́n ti ń ṣe àwẹ̀jẹwẹ̀mu ló bá ní àbàbọ̀ olóyè mo sì lérí fún mi ẹlẹ́rìí jẹ́gẹ́ nìkan kó mọ̀ pẹ̀lú ni mọ́jọ́ bá ní àìwá rẹ́kọ́ náà ló mọ̀ wá fi ọ́ hàn ni. Níbi ìgbà tá a dé mo ìlérí tí mo ṣe fún ọ mo mú lérí mi ṣẹ àmọ́ ìwọ fúnra rẹ ló fi ra rẹ hàn gẹ́gẹ́ bí ẹrú. Ìyẹn ò ní pé ìwé Yorùbá kan sọ ní Ìdán ni ó pera rẹ̀ ní ẹrú. Torí náà fún ìwọ ọ̀rẹ́ mi tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ tó jẹ́ pé o ti gbìyànjú lórí ẹnìkan bóyá ọ̀rẹ́ ni bóyá ẹnìkan tó súnmọ́ ọ ni tó jẹ́ pé o ti gbìyànjú tó dàbí pé bóyá wọn ò fẹ́ yí padà nínú ìwà burúkú kan tí wọ́n ń wù. Mo fẹ́ sọ fún ọ lónìí pé ẹjọ́ ìṣe tiẹ̀ o kì í ṣẹjọ́ rẹ. Bí èèyàn bá kulẹ̀ mọ́ ẹlẹ́dẹ̀ nígbà míì tó ti yíra pọ̀ bó o mú wọnú ilé tó bomi sí lára tó jẹ́ ká ara rẹ̀ ó mọ́ lólóló yóò sì padà síbi ẹ̀gbin ni fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì. Torí náà kì í ṣẹjọ́ rẹ ni pé bó o ti ń gbìyànjú tó kú ẹni lè da kí wàwọ̀ rẹ̀ lè yí padà ó sì kọ̀ pé òun ò yí padà kì í ṣẹjọ́ tiẹ̀. ìyẹn ò ní pé ẹlòmíì á yẹra fún kò sí ní tá a lè ṣe sí kò lè àwọ̀ ara rẹ̀ ò lè padà. Nítorí náà ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Fàdírà Alálàyé Yorùbá ló ń sọ pé kò sí ní tó burú níbi káwọn nǹkan míì mọ̀ yé wa tàbí ká lé àwọn ìwà burúkú míì lọ́wọ́ nígbà tí wọ́n bá sì ti pàkíyèsí wa sí ká bẹ̀rẹ̀ lọ́wọ́ Elédùmarè ká sì gbìyànjú ọ̀nà tí ìwà wa fi yí padà. Ọ̀sẹ̀ yìí yóò dùn ó gbọ́ngbọ́n ó kàn sí nítorí rí yín.
ó dàbọ̀.